ìwà rẹ ni dáadáa tó ti ṣe ni ìwà rẹ ni dáadáa tó ti ṣe ni ló fi ń borí ogun lọ́mọ aráyé fi ń ṣùgbà rẹ. ìwà rẹ ni dáadáa tó ti ṣe ni ìwà rẹ ni dáadáa tó ti ṣe ni ló fi ń borí ogun lọ́mọ aráyé fi ń ṣùgbà rẹ. Àtàndá ogun mọ̀dé o ọmọ àrọ̀ nírè ìwà lọ́ba o ìwà báyìí lẹ̀ṣọ́ ènìyàn ìwà ní ń gbé ní dépò ọlá ní ń gbé ní dépò ọlá ní ń gbé ní dépò yìí ní ń gbé ní dépò dẹ̀ra. Àjàó àgbẹ̀ o mọ̀mọ́ tó ti dé sí ọlọ́run ó ká ti lọ. Àjàó àgbẹ̀ ọmọ olóòlà tí ń sá kẹ́kẹ́ Àjàó àgbẹ̀ ọmọ olóòlà tí ń wákò abẹ́mu ìdìdì sẹ́nu abẹ́ jẹ́jẹ́ ọmọ olóòlà tí ń fẹ́ jẹ̀wẹ́. Àtàndá jíṣẹ́ tán fi rán kíákíá o mọ́ ti rè bẹ́ẹ̀ orí Àjọkẹ́ mọ́rìndọ̀tí ló rán mi sí bàmí Ayélabọ́lá ó ní bàmí o Ayélabọ́lá ọmọ Táyé lolú èjì rẹ ní yàrá sókun ẹ̀dùn bẹ́lẹ̀ jẹ́ orí igi ọ̀kan bá bí èjì lọ́wọ́lé tọ̀ èjì lọ́wọ́lé tọ̀ mẹ́wàá o Àjàó dákun máa gbọ́ dídùn ẹnu tèmi ọ̀bẹ kìsì bẹ́kẹ́sẹ́ nìyí ẹfẹsẹ̀ méjèèjì bẹ́ sílé alákìsà rẹ̀ sálákìsà dónígbà sọ ẹ̀dùnjọ́ bí ọba ọmọ sìmẹ́kẹ́ ń bọ́ mo ní sìmẹ́kẹ́ ń bọ́ relé kìmẹ́kẹ́ ń padà lẹ́yìn rẹ̀ wìrìwìrì lójú orogún nìyẹn bá mi Abdullah Qasim èjì wọ̀rọ̀kọ̀ lójú ìyá rẹ̀ àfínjú ọmọ tí ń gbàdọ̀ balẹ̀ bàbá àfínjú ọmọ tí ń gbàkúnlẹ̀ yèyé tó bí lọ́mọ téńté lórí ìgbàgbó nìyẹn o tiẹ̀mí lórí iyeye ó dórí iyeye ó bá ṣe bí ọba ojú ní pókí irú ní tiẹ̀mí fàmí nírú n ó fojú ṣeré èjì rẹ òyì là ọba ọmọ ẹ dákun ẹ máa dá gọjọgọjọ fìtílà nìyí o bẹ́ẹ̀ ṣe ń tàn fónílé lẹ́ǹtàn fún ará oko lẹ́ǹtàn fún tẹ̀rù tọmọ fìtílà yìí ò ní wọ́ọ̀kùn. Ẹ bá ń wá sàsùn ọlá lọ o kẹ́ ẹ bá ń wá sàsùn ọlá lọ ṣe bọ́kọ̀ Bàlíkì tí ń já òǹkẹ́ ọkọ̀ Rọ̀fíyà tí ń já Aláṣàbí gan ní ìsàsùn ọlá ìsàsùn àbíwẹ́rẹ́ ìsàsùn àrẹ̀mọ o ẹni tí òyìnbó bá dédìí ìsàsùn òun ò di dandan kó jàjẹ́ kánú owó bàbá Àbẹ̀ní o owó bàbá Láyìndé dákun máa gbọ́ wìrìwìrì lẹ́nu tèmi owó bàbá Àníkẹ́ owó bàbá Ládùkẹ́ owó bàbá Àmọ̀kẹ́ owó bàbá Àkànní owó bàbá Lútífù láti ń jẹ́yàn dáadáa kún máa ń gbọ́ o àwọn ọmọ yín tọ́lọ́hún fún yín wọn ò ní dòkú mọ́ yín lọ́wọ́ wọn ò ní dágan nìgan lágbára Ọlọ́run ọba ẹ lè máa ṣe apá yín ó sì máa kàrọ́wọ́ yín nínú ayé wa bá mi o ogbó kábákábá báyìí ló gbọ́ alágbá àwọn àdàgbà wo mú ní tó ṣe àgbóra kàràbà báyìí ní tìgbín o ogbó láéláé ló gbọ́ ẹ̀dán kẹ́mẹ́wò òrìṣà kí àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ ń tẹ̀nà èso wá ní wọlé tọ̀yìn nínú ọdún tuntun ọ̀rọ̀ yín ò ní já sẹ́kún ẹ̀ ní dẹ̀rù àgbéká o ikú tó yàwọ̀ ọkàn kò nípa yín fún wa bàbá mi Àjàó Abdullah Qasim èjì rẹ̀ Alájọkẹ́ ní ń bá yín délé bàbá yín márùndọ̀tí ní ń bá yín fẹsẹ̀ kan ya òdẹ̀dẹ̀ bàbá tó bí yín lọ́mọ bíbẹ́ yín lọ́mọ tánrán ọmọ ńbálà ọmọ agbé kò jólè ọmọ bá ní àtọrọ nílé bàbá tó bí yín lọ́mọ bíbẹ́ yín lọ́mọ fún mi ó yá mi lára jólè lọ nílé bàbá tó bí yín lọ́mọ ìwó olódò ọba lẹ́yìn ń ṣe ọmọ atẹ́nigbọ́lá ọmọ atẹ́nigbọ́ rẹ̀ nílé òdìdẹ́ rẹ̀ ìwó tó òdìdẹ́ rẹ̀ pé tẹnu ẹ̀ka kò roboto
Odídẹrẹ́ ò jẹ́ kí n mọ bí ìwọ gbé gbà lọ. Ìwọ ọmọ káwó ṣòwò, ìwọ ọmọ kábí sọ̀rọ̀ o. Ìwọ tó dídẹrẹ́ pé ìtẹnu ẹ̀ka kò roboto. Ẹ̀yin lọmọ Olúgbàgbé ọmọọba ìyàmú. Àgbéniyàn ọmọ olóla tẹ́ ń dákú, àgbéniyàn ọmọ olóla tẹ́ ń dàdọ̀ ìdìdì sẹ́nu abẹ́jẹ́jẹ́ ọmọ olóla tẹ́ ń fẹ́ jọ̀wọ́. Ojú oró wọn ò jẹ́sẹ̀ ẹyẹ tó mi, ìrù ọ̀kẹ́rẹ́ wọn ò jómi ọba ó tòrò. Omi ọba fẹ́ tòrò kẹ́nẹ́ ń bá rẹ̀ mú bọ̀bà mú bọ̀ sùn mú bá jagunlé bàbá tó bí yín lọ́mọ. Ìwọ ò ní lẹ́kùn bẹ́ẹ̀ ni wọn ò ní kọ́kọ́rọ́. Ẹrú wẹ́wẹ́ ìwọ̀fà wẹ́wẹ́ náà fi ń délé lè dídẹ̀rẹ́ o níwòlé. Ọlọ́tún ní kò yí nìyẹn, àgbéniyàn ọmọ olóla ti ń dàdọ̀.